AloyeTV ó wù ó dàgbà kò relẹ̀ mọ́. Subscribe and turn on the notification bell. Olùbùkún ni àwọn tí ń kà àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ sọ tẹ́lẹ̀ yìí tí ó sì ń pa nǹkan wọn ní tí a kọ sínú rẹ̀ mọ́ nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀. Nítorí ayé.
kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi. Kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi. Ọ̀run ṣọ̀fọ̀, ọ̀run ṣọ̀kún nítorí ayé. Torí ìjọ ọ̀run kò rere ẹkún. Ọ̀run ṣọ̀fọ̀, ọ̀run ṣọ̀kún nítorí ayé. Torí ìjọ ọ̀run kò rere ẹkún. Ọ̀fọ̀ máa ré o. Ọ̀fọ̀ ré o. Kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi. Bàbá kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi. Máa ré o. Ọ̀fọ̀ ré o. Bàbá, ohun ìjọlójú kan ṣẹlẹ̀ ní ìṣẹ́jú péréte sẹ́yìn. Ìjọlójú? Kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi. Bàbá Mo fẹ́ ká jọ dé ibì kan. Ibì kan. Bẹ́ẹ̀ ni ẹ̀rí. Mo fẹ́ mú ọ dé ibì kan. kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi. Kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi. Yé Olúwa o. Yé Olúwa. Bàbá bẹ̀bẹ̀. Yé Olúwa. Àánú rẹ̀ la fẹ́. Yé Olúwa. Ká má dẹ́ni ìtanù. Yé Olúwa. Dáríjì wá o. Yé Olúwa. Fìfẹ́ gbà wá o. Yé Olúwa. Gẹ́gẹ́ bí ọkọ ṣe sí orí aya, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Kristi sí ìjọ rẹ̀. Ọlọ́run ọ̀gá ògo ló kó ohun gbogbo sí abẹ́ ìṣàkóso Kristi nípasẹ̀ ìjọ. Kí wá ni ìfẹ́ ọkàn rẹ̀? Kí ni ìfẹ́ ọkàn Kristi sí ìjọ rẹ̀? Ìwà mímọ́, àìlábàwọ́n àti àìléèrí, ohun mímọ́ bí a ṣe ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé jẹ́ mímọ́ bí bàbá yín tí ń bẹ ní ọ̀run sì jẹ́ mímọ́. Mátíù orí 5 ẹsẹ̀ 52. Kí ni ìríra sí ọkàn rẹ̀? Ìríra sí ọkàn Kristi ó ní ìṣeféfé asán, àìwà bí Ọlọ́run, ìwà èérí, ìbọ̀rìṣà, asọ̀, ìṣọ̀tẹ̀ bí a ṣe ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 16 sí 17. Kíyèsí àwọn ìjọ tí ó wà lábẹ́ Kristi. Méjèèjì yìí
ìfi ọkàn rẹ̀ àti ìríra sí ọkàn rẹ̀ ni ó ń farahàn nínú àwọn ìjọ. Ṣùgbọ́n èwo ni ó yẹ kí á yàn? Ìfi ọkàn rẹ̀ ni àbáyọ tí a ò bá sì tako ìríra sí ọkàn rẹ̀. Ṣàkíyèsí ohun tó ń lọ nínú ìjọ. Éfésù. Ìjọ Éfésù jẹ́ ìjọ tí ó ní ìfaradà àti ìfàyàrán tí ó kọ̀ láti kún bẹ́rẹ́ fún Sátánì nínú tíṣe ohun tí kò tọ́. Ṣùgbọ́n ohun tí a rí wí sí ìjọ Éfésù ni wípé wọ́n ti sọ ìfẹ́ wọn ti ìṣáájú. Ìfẹ́ àkọ́kọ́ tí ó gbóná tí ó sì nítumọ̀ sí Kristi ìjọ rẹ̀ tí kò ní àbàwọ́n òun ni wọ́n ti sọ. Wọ́n fi ìríra àti ohun tí kò tọ́ gbogbo wọ́n fi bo ìjọ Ọlọ́run mọ́lẹ̀. Wóò! Bí ìjọ Éfésù bá kọ̀ láti ronúpìwàdà, a kọ wípé ọ̀pá fìtílà rẹ̀ ni a ó mú kúrò tí a ó sì pa. Èyí ni ìdájọ́ Ọlọ́run sí ìjọ Éfésù. Sínà, èmi mọ iṣẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni mo mọ ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú àti ìnilára tí ò ń faradà, àìní àti ohun gbogbo tí ó dàbí ẹni wípé ó jẹ́ àbùkù. Ṣùgbọ́n ọlọ́rọ̀ ni ọ́, nítorí bí ọrọ̀ rẹ pọ̀ ní ọ̀run. Bẹ́ẹ̀ ni mo mọ ohun tí ó jẹ́ ìbẹ̀rùbojo rẹ ní ti àwọn kan tí wọ́n ń pe ara wọn ní Júù, aláwòṣe lásán tí wọ́n ń fi ara wọn ṣe sínágógù Sátánì. Má ṣe bẹ̀rù wọn rárá. Má ṣe jẹ́ kí ìbẹ̀rùbojo kó mú ọ nítorí wọn, ṣùgbọ́n fi àyà rán títí dópin, èmi ó sì fi adé ìyè fún ọ. Èyí ni ọ̀rọ̀ ẹ̀mí sí ìjọ Símnà. Págámù. Ìjọ tí ó faradà ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́jọ́. Ìjọ tí ó ní ìfaradà tí ó sì ní ìfàyàrán tí kò sí àìsàn òtítọ́ nínú tí ó wù ìfi ọkàn Ọlọ́run. Págámù, níbi tí ìtẹ́ Sátánì wà ni ò ti ń ṣiṣẹ́. Síbẹ̀ ó fi àyè sílẹ̀ láti darapọ̀ mọ́. Mo wá fẹ́ kó o kíyèsára fún ẹ̀kọ́ òdì ti Bálámù èyí tí ó wọlé. Tí o bá kùnà láti lòdì sí ẹ̀kọ́ òdì wọ̀nyí, èmi ó fi idà inú mi bá ọjà. Èyí ni ọ̀rọ̀ ẹ̀mí sí ìjọ Págámù. Tíátírà, èmi mọ iṣẹ́ rẹ, mo mọ ìsìn rẹ, mo mọ ìfẹ́ rẹ, bẹ́ẹ̀ ni mo mọ ìgbàgbọ́ rẹ pẹ̀lú sùúrù nínú èyí tí o fi dúró ṣinṣin fún mi. Ṣùgbọ́n kíyèsára nínú àgbèrè ṣíṣe èyí tí a mú wọlé láti ara obìnrin nì Jésíbélì, wòlíì òdì tí ó mu ẹ̀jẹ̀ àwọn àyànfẹ́ àti ajẹ́rìíkú Kristi. Tí o bá kọ̀ láti ronúpìwàdà, èmi ó mú ìpọ́njú ńlá dé bá ọ, wọ́n sì pa àwọn ọmọ rẹ. Àwọn ènìyàn ó sì mọ̀ wípé nítòótọ́ èmi ni mò ń ṣe àwárí ọkàn. Sádì, èmi mọ iṣẹ́ rẹ,
wípé ìwọ ní orúkọ pé ó wà láàyè ṣùgbọ́n ó kú. Kí ni ó mú Sáàdì kú? Kí ni ó sọ Sáàdì di òkú? Ìgbéraga àyà, ìṣeféfé asán, ṣe kárí ni, afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọn nì tí ó mú ìjọ Sáàdì di òkú. Mo rọ̀ ọ́ láti yí padà kí o sì ronúpìwàdà. Bí bẹ́ẹ̀ kọ́, ó sọ aṣọ funfun rẹ nù, orúkọ rẹ yóò sì kúrò nínú ìwé yìí. Laodikia, Laodikia, èmi mọ iṣẹ́ rẹ, ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ó kò tútù, ṣùgbọ́n tí o kún fún àgàbàgebè. Ronúpìwàdà kí o sì kúrò nínú ìwà ìṣeféfé asán rẹ. Bí bẹ́ẹ̀ kọ́, ó pàdánù aṣọ funfun àti orúkọ rẹ nínú ìwé yìí. Kò bá sì dára kí o ra wúrà lọ́wọ́ mi kí o bá lè yẹ. Èyí ni ọ̀rọ̀ ìmọ̀ sí Laodikia. Ó ṣàkíyèsí wípé gbogbo ìjọ mẹ́fẹ̀ẹ̀fà wọ̀nyí ni ó ṣe àfihàn ohun tó ń ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run káàkiri lónìí. Àwọn ìjọ tí ó kàn ń ṣe àṣehàn lásán, tí wọ́n ń gbé òkú kiri nígbà tí wọ́n rò pé àwọn wà láàyè. Ẹ̀rí, mo láyọ̀ láti fi Philadelphia hàn ọ́. Ìjọ tí kò ní èrí, tí kò ní àbàwọ́n, èyí tó ń fi ìfẹ́ ọkàn Kristi gangan hàn. Abálájọ tí Ọlọ́run ọ̀gá ògo fúnra rẹ̀ fi sí ilẹ̀kùn ńlá níwájú rẹ̀ láti lè ní ògo lọ́pọ̀lọpọ̀, láti lè ní ìbùkún, ìtẹ̀síwájú, ìgbéga àti ohun rere gbogbo. Ìjọ Philadelphia ó jẹ́ ìjọ tí kò ní àbàwọ́n kankan rárá. Abálájọ nínú àwọn ọkọ̀ tí orí tí ó kọjá nì, ó ṣàkíyèsí wípé ọ̀kọ̀ọ̀kan wọn ló ní orúkọ yìí níbi nọ́mbà wọn. Ṣùgbọ́n ìjọ Philadelphia nìkan ni ó dá yàtọ̀. Ǹjẹ́ ó yé ọ bí? Bàbá, ó yé mi. Kí ni ìbéèrè rẹ? Nítorí ayé, torí ìjọ
ẹ̀rí Olúwa. Bàbá, ibo lẹ wá lọ látàárọ̀? Mo wà ní erékùṣù tí à ń pè ní Patmos ní èdè Hébérù nítorí ọ̀rọ̀ Olúwa àti ẹ̀rí ìfẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo wà nínú ẹ̀mí ní ọjọ́ Olúwa kan. Ṣàdédé ni mo gbọ́ ìró ńlá kan ní etí mi. Ìró náà ní agbára púpọ̀. Ó wí pé, èmi ni Alpha àti Omega, ẹni ìbẹ̀rẹ̀ àti òpin. Ìran ni tí ìwọ rí wà fún ìjọ méje àti àwọn tó ń ṣẹlẹ̀ nínú wọn. Ẹ̀rí Olúwa, ipò tí ọkàn rẹ wà nì jẹ́ ipò tí ọkàn Olúwa wà sí ìjọ. Èyí ni tí a fi ọ́ ṣe ẹ̀rí fún ìgbà ìkẹyìn yìí láti lọ kìlọ̀ fún ìjọ láti kúrò nínú ohun gbogbo tí ó jẹ́ ẹ̀gbin, ohun gbogbo tó jẹ́ ìríra àti ìdìbàjẹ́ gbogbo, àwọn bí àgbèrè ṣíṣe, ìbára ẹni jẹ́, ẹ̀gbin àti ìkùnà ní onírúurú. Ẹ̀rí o kò gbọ́dọ̀ jáfara, nítorí wípé ní ìṣẹ́jú péréte sí, ní àkókò díẹ̀, ọkọ̀ ìjọ àdàpọ̀ mọ́ ti ayé kò ní pẹ́ gúnlẹ̀ sí èbúté òkun. Tí ìjọba wa lè gúnlẹ̀ bí eléyìí, kí ni yóò jẹ́ ìrètí rẹ̀? Má ṣe jáfara. Ẹ̀rí Olúwa, má ṣe fi iṣẹ́ náà jáfara o. Ẹ̀rí Ọlọ́run gbára lé ọ púpọ̀ láì já Ọlọ́run ọ̀run kulẹ̀ lọ láti ṣe ìkìlọ̀ fún ìjọ.
ọ̀fọ̀ ọ̀fọ̀ rèé o ọ̀fọ̀ kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi bàbá kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi bàbá kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi. Ọ̀fọ̀ ọ̀fọ̀ rèé o ọ̀fọ̀ ọ̀fọ̀ máa rèé o ọ̀fọ̀ ọ̀fọ̀ máa rèé o ọ̀fọ̀ kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi. Ọ̀fọ̀ rèé o ọ̀fọ̀ ọ̀fọ̀ máa rèé o ọ̀fọ̀ ọ̀fọ̀ rèé o ọ̀fọ̀ ọ̀fọ̀ rèé o ọ̀fọ̀ kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi. Ọ̀run ṣọ̀fọ̀ ọ̀run ṣọ̀kún nítorí ayé torí ìjọ ọ̀run kò rèrè ẹkún. Ọ̀run ṣọ̀fọ̀ ọ̀run ṣọ̀kún nítorí ayé torí ìjọ ọ̀run kò rèrè ẹkún. Ọ̀fọ̀ máa rèé o ọ̀fọ̀ ọ̀fọ̀ rèé o ọ̀fọ̀ kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi bàbá kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi bàbá kọ́run má ṣọ̀fọ̀ ọ̀fọ̀ torí ayé mi. ṣé wípé ọ̀fọ̀ náà ní àbájáde gbogbo rẹ̀ já sí. Ìjọ ti wọnú ayé Má ṣe o. ayé ti wọ. tí ẹnikẹ́ni bá gbọ́ ohùn rẹ̀ kí ó má ṣe sí àyálé àti ẹnikẹ́ni tí ó ní ìdánilójú bí òun ní etí ìgbọ́ràn
kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ lónìí. Iṣẹ́ pàtàkì ńlá wà fún ìjọ, pàtàkì jùlọ ìjọ ìgbà ìkẹyìn yìí. Ẹ̀rí, ìwọ ni ẹni náà tí a rán gẹ́gẹ́ bí ẹ̀rí ìyìn rere sí ìjọ lónìí, bíi ti ìgbà ayé Nóà. A sì ti rán ní iṣẹ́ ìkìlọ̀ bíi Jónà. Nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀, ní ìwòyí wákàtí, ìṣẹ́jú, ọjọ́ àti ọdún péréte ní ọkọ̀ ìjọ àpapọ̀ mọ́ ti ayé yóò wá sí èbúté òpin. Bí ìjọ bá sì lọ wá sí òpin báyìí, ọ̀fọ̀ àti àdánù ńlá ni yóò jẹ́ fún ọ̀run àti ogun rẹ̀. Nítorí pé ìjọ kò sí ní agbọ́dọ̀ ìfi ọkàn Kristi. Ó kíyèsí ohun tó ń ṣẹlẹ̀ nínú ìjọ lónìí. Ó ti rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìjọ káàkiri. Ìṣeféfé asán, ìfẹ́kùfẹ́ àti oríṣiríṣi ìwà ibi. Àwọn olùṣọ́ kò sọ òtítọ́ mọ́ nítorí owó. Olúkúlùkù wọn ń dúró ti ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ ló kún fún ìṣeféfé asán, ìfẹ́kùfẹ́ láàrin àwọn alàgbà ìjọ, àwọn díákọ́nì àti àwọn ọmọ ìjọ kò bìkítà láti ṣe ìfẹ́ Ọlọ́run mọ́. Orí ìjẹnilẹ́sẹ̀, àìní ìtara fún ìyìn rere. Ó mà ṣe ó, gbogbo rẹ̀ ló kún inú ìjọ Ọlọ́run lónìí. Ìjọ tí Kristi di adé ẹ̀gúnlé lórí. Ìjọ tí ó gba ọ̀pọ̀lọpọ̀ pàṣán. Ìjọ gbọ́dọ̀ kúrò nínú ìríra ọkàn Kristi tí í ṣe ìwà eré, kí ọ̀run kó má bàa ṣe ṣọ̀fọ̀ mọ́ lórí ìjọ. Nítorí náà, má ṣe fi iṣẹ́ náà falẹ̀ rárá. Lọ kéde ìrere náà kí ìjọ ronúpìwàdà. Bí bẹ́ẹ̀ kọ́, olùkórè ayé ó dé pẹ̀lú ìdájọ́ ńlá. Ọ̀fọ̀. Bí ọ̀run àti ayé bá kọjá lọ, kínkínní kí yóò lọ nínú ọ̀rọ̀ Olúwa láìṣẹ̀. Ṣọ́ra fún ewu ìgbà ìṣẹ̀ṣẹ̀ yìí. Ọ̀run má ṣọ̀fọ̀ nítorí mi. Ọ̀run má ṣọ̀fọ̀ torí ayé. Yé Olúwa o, yé Olúwa. Yé Olúwa o, yé
ṣọ̀fọ̀ torí ayé mi. Kọ́run má ṣọ̀fọ̀ nítorí mi. Kọ́run má ṣọ̀fọ̀ torí ayé mi. Ọ̀fọ̀ rèé o. Ọ̀fọ̀. Ọ̀fọ̀ máa rèé o. Ọ̀fọ̀. AloyeTV ó wù ó dàgbà kò relẹ̀ mọ́.